wọ́n ní ẹkú ilé báyìí là ń kára alé ẹrè wá là ń kérò ọ̀nà tó bá tọ́jọ́ méjì mẹ́ta tara wa nílẹ̀ Yorùbá ẹkú àti là ń kíra ẹni. mo tún kí yín káàbọ̀ sórí ètò kan ètò yín ètò wa náà ni ètò bó ṣe ń lọ lórí afẹ́fẹ́ ẹ wò àlejò wa ti wà níkàlẹ̀ báyìí àlejò wa ẹ bá wa kí àwọn ará lé. tó gbogbo etí tó ń gbọ́ wa etí tẹ fi ń gbọ́ wa ò ní di o. àṣẹ Èdùmàrè. ojú tẹ fi ń wò wá ò ní di ohun tẹ ń náwó lé lórí. àṣẹ gbogbo wa la ó jèrè tá ó fèrè jẹ̀kọ. àṣẹ Èdùmàrè. ẹ pé tí gbọ́ wa ẹ dẹ̀kú kalẹ̀. kọmílẹ̀ Sunday Akínyẹmí ọba ní Jésù lórúkọ mi. ìmọ́lẹ̀ Olódùmarè tó kùkù kan wọn ò lè borí èmi á máa wí pé tí iná bá wọlé òkùnkùn láti paradà ni. bẹ́ẹ̀ni. gbogbo etí tó ń gbọ́ wa àtọjú tó ń wò wá lágbára Ọlọ́run ìmọ́lẹ̀ Ọlọ́run yóò borí òkùnkùn ayé yìí o. àṣẹ Èdùmàrè. lágbára Ọlọ́run nínú ń gbé sọ̀rọ̀ bí ó ṣe bí ọmọ o. àṣẹ ẹ kú kalẹ̀ ẹ máa gbá wa lọ. tó ẹ̀yin yẹn wá bó lójú ọjọ́ ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ wọn ọdẹ ọdún bí lágbára Ọlọ́run ọba Èdùmàrè ọdẹ gbogbo wa yóò máa dùn ní. lónìí mo fẹ́ ká sáré fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ náà ni tí a ò gbàgbé bó ṣe ń lọ lórí afẹ́fẹ́ lètò eléyìí tó ń lọ lórí afẹ́fẹ́ òun la tún mú wá fún yín lónìí. rògbòdìyàn kan bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú ADC tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo káàkiri wàhálà ti dé bá wọn mọ̀nà àgbègbà mọ́ kódà wọ́n tiẹ̀ ti ń suggest bíi káwọn lọ protest báyìí nísìn níbi tọ́rọ̀ yẹn tó dé dúró. àwọn kan sọ wípé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọn ò fẹ́ opposition party bó o lè ṣe rọrọ̀ yìí sí àti pé kí lóhun tó fa rògbòdìyàn gan ní pàtó nínú ẹgbẹ́ òṣèlú ADC torí lẹ́nu ọjọ́ mẹ́ta la rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n ti pẹ́ tán ti ń ṣòṣèlú ṣùgbọ́n ṣàbẹ̀rẹ̀ sí ń rọrí jọ sínú ẹgbẹ́ òṣèlú ADC yẹn kódà kò pẹ́ kò jìnnà nísìn la rí fọ́nrán Peter Obi kan òun àti Kwankwaso tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo tí wọ́n hóyè pé Peter Obi Kwankwaso Peter Obi Kwankwaso èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé ó dàbẹ́ ni pé Peter Obi àti Kwankwaso yìí náà fẹ́ jọ ṣe running mate nínú ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bọ̀ lọ́nà lọ́dún 2027 kí ni nǹkan tẹ́lẹ̀ sọ lórí gbogbo ọ̀rọ̀ yìí àti pé kí ló dá yánpọnyánrin ńlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú ADC. atọ́kùn ẹ ṣe ọpọlọ yóò níjọba. àṣẹ Èdùmàrè. ṣe rí àkọ́kọ́ náà lórí ọ̀rọ̀ pé nígbà tó ẹgbẹ́ òṣèlú APC fẹ́ sọ òṣèlú Nàìjíríà di one party system. ṣe rí àwọn olóṣèlú ní Nàìjíríà wọ́n gbàgbọ́ pé ara ìjà lẹ́yìn wà o. ara ìjà lẹ́yìn wà. bẹ́ẹ̀ ni láyé Ọbásanjọ́ ẹ ti gbàgbé power lókè power sálẹ̀. màá fẹ́ lọ rán wa létí mi o. bá Ọbásanjọ́ wà ní PDP gbogbo gómìnà tó wà ní South West pátápátá AD ni wọ́n. Ọbásanjọ́ dẹ̀ kó blọọkù sí wọn lórí ẹ má wọ́rì ẹ fi mí ṣe ààrẹ yín ẹ má ní kándídéètì ààrẹ wọ́n sí 2007 2003 rather ẹ má ní kándídéètì ààrẹ second term tóun fẹ́ ṣe yìí ẹ fòun ṣe ààrẹ yín òun ó jọ̀wọ́ gbogbo South West sílẹ̀ fún yín ní incoming election gẹ́gẹ́ bí gómìnà. At the end of the day kò máa padà rí bẹ́ẹ̀ mọ́ ìbò ààrẹ ni wọ́n kọ́kọ́ dì bí bàbá Ọbásanjọ́ ṣe wọlé ààrẹ báyìí tí gbogbo àwọn South West governor tó jẹ́ AD tí wọ́n dìbò fún bàbá Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ tó campaign bàbá Ọbásanjọ́ nígbà ìdìbò tí wọ́n máa dé bàbá padà kọ̀yìn tí wọ́n ní o. ó padà kọ̀yìn sí wọn ní gbogbo àwọn gbogbo ìlérí tó ṣe fún wọn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni lẹ́ṣẹ̀ rí àwọn àgàgù tó wọlé l'Ondo Gbẹ́ngà Daniel tí wọ́n wọlé ní l'Ògùn tí bàbá Ládọjà wọlé ní Ọ̀yọ́ ní gbogbo ìgbà yẹn. so géèmù òṣèlú ni wọ́n play ńbẹ̀ yẹn. géèmù òṣèlú ni wọ́n play ńbẹ̀ yẹn. so ẹgbẹ́ òṣèlú tí ó bá mọ ohun tó ń ṣe nínú ẹgbẹ́ rẹ̀ ni kó má jẹ́ kí ògiri òun lanu kí aláǹgbá ó kó wọbẹ̀ o. kó má bàa wọbẹ̀. now èyí tí a wá ń sọ lẹ́ẹ̀kan ọ̀nà méjì ni. ló pín sí. ọ̀nà àkọ́kọ́ ó ṣeé ṣe kí wọ́n ti gbin spice nínú ẹgbẹ́ òṣèlú ADC. ìyẹn àwọn tí ń ṣàmì. wọ́n lè ti gbin àmì láti inú ẹgbẹ́ òṣèlú ó lè jẹ́ ruling party ó lè jẹ́ inú ẹgbẹ́ òṣèlú míì. wọ́n lè ti gbin sínú ẹgbẹ́ òṣèlú ADC. pé ṣe mọ̀ pé géèmù ni wọ́n ń gbá. bẹ́ẹ̀ni. wọ́n lè sponsor ẹlòmíì pé ó yá máa lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC lọ darapọ̀ mọ́ wọn máa náwó sínú ẹgbẹ́ òṣèlú yẹn. kò dé máa fún wa ní information. máa fún wa ní information. àwọn ọmọ bá ṣe máa da gbogbo ẹ̀rú gbùdùgbùdù. ṣé ìjà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tí ò tó parí láti gbà yìí ṣẹ́rò pé ordinary ni ṣẹ́rò mọ̀ pé ti lọ́wọ́ òṣèlú nínú ni. bẹ́ẹ̀ ni so ó ṣeé ṣe kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wáyé kó jẹ́ pé wọ́n ti ní spy níbẹ̀. ẹ wò wáyé tó fi jẹ́ pé
ìgbà tí convention gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yẹn ń bọ̀ ni gbogbo wàhálà yìí bẹ̀rẹ̀. tó túmọ̀ sí pé tí wọ́n bá rí kinní yẹn settle tí convention yẹn fi dé. ó lè gbèrú wọn látẹ̀yìn. ó ṣeé ṣe kí wọ́n má participate nínú election tó bọ̀. ó lè gbèrú wọn látẹ̀yìn. now tó bá dẹ̀ fi ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tí mo sọ pé ẹlẹ́ẹ̀kejì. ìyẹn ó wà ìdí gan ó kẹnu gan. ó fẹnu gan. tó bá ti ní nǹkan tó bá ti lọ́wọ́ òfin nínú èèyàn ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lèèyàn máa fi mú o. Yorùbá ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi ń pàmùkù pẹ̀lẹ́ o. tó bá ti lọ́wọ́ òfin nínú ẹ jẹ́ ń fi nǹkan méjì sí mẹ́ta kan ṣàpẹẹrẹ. ẹ ṣe àwò. ní ìpínlẹ̀ Èkó wọ́n pa arákùnrin kan ní jẹ̀dọ̀ bẹ́ẹ̀ ni tóun àti Fúnkẹ́ Akíndélé. tọ́jọ́ rán nígbà yìí ní PDP. ẹ rí pé nígbà tó rán tí wọ́n wọlé kò pẹ́ sígbà yẹn jẹ̀dọ̀ padà sí APC. ni mo fi ń sọ̀rọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n plant òun náà síbẹ̀ nígbà yẹn irú ẹ̀ náà ṣẹlẹ̀ lẹ́kìtì níjọ́ tó ń ṣe election tí party chairman ò sí nílé tí bàbá ẹni tó jẹ́ bí àgbàlagbà nínú ẹgbẹ́ tó jẹ́ former governor Ayọ̀délé Fáyọ̀ṣe àwọn náà sí àrándì wọ́n dẹ̀ ń dìbò ẹgbẹ́ ìṣèlú wọ́n dẹ̀ wà nínú àwọn tó ń dìbò. now ilé ìkejì tí mo wá ń sọ̀rọ̀ bá ni pé tá bá ń sọ̀rọ̀ nípa ọwọ́ òfin àwọn nǹkan kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ìkan ṣẹlẹ̀ ní Rivers State ìkan ṣẹlẹ̀ ní Zamfara State tí n bá rántí ibi tí kẹta ti ṣẹlẹ̀ ká tó parí ètò yìí màá sọ mo ṣáà mọ̀ pé ok ìkan ṣẹlẹ̀ ní Bayelsa tí Rivers State nígbà yẹn Amechi nínú ẹgbẹ́ tí Amechi wàhálà wà nínú ẹgbẹ́ yẹn tí wọ́n jọ ní pọ́nmi sí omi òtó tó jẹ́ pé Amechi ló yẹ kí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà nígbà yẹn lọ́hùn. wọ́n wá ṣàgbọ̀nà ẹ̀bùrú ọ̀rọ̀ yẹn lọ kóòtù wọ́n gbọ̀nà ẹ̀bùrú wọ́n fẹ́ nìkan kalẹ̀ ẹni yẹn wọlé gómìnà Amechi wá gbé ọ̀rọ̀ yẹn lọ sí kóòtù at the end of the day wọ́n padà gba mandate yẹn fún Amechi o. mo rántí pé nílò òyìnbó Amechi wà kan tó fi pé padà ń báyìí pé òun ló wọlé ní Rivers State tó fi lò jọba ọdún 8 yẹn. now ẹlẹ́ẹ̀kejì ní ti Zamfara yẹn ti yẹ ó dùn yàn púpọ̀. bẹ́ẹ̀ ni àwọn náà ní wàhálà nínú ẹgbẹ́ òṣèlú wọn láwọn ruling party bẹ̀ wọn ò tí ì yanjú wàhálà yẹn wọ́n bá dìbò ẹgbẹ́ òṣèlú ruling party ló wọlé gómìnà àti igbákejì ló wọlé rẹ́pù ló wọlé senator ló wọlé house of assembly tí wọ́n kó gbogbo ipò. wọ́n mú inú gbogbo ẹ̀tàn yányán. bí wọ́n ṣe announce wọn báyìí ẹgbẹ́ òṣèlú opposition tí ń ṣe PDP àwọn gbé wọn lọ ilé-ẹjọ́ pé torí pé ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ láàrin ara ẹgbẹ́ òṣèlú ruling party tẹ́tẹ́lẹ̀ wọn ò tí ì lẹ́tọ̀ọ́ láti sọ pé kó fa ọmọ oyè kalẹ̀ ṣé mọ̀ pé ó ṣeé ṣe nígbà míì ok wọ́n ti sọ lágbájá tí ó ṣe gómìnà tó o bá ṣe gómìnà o tó bá ti lọ́dún 8 tiẹ̀ o lágbájá ló túkù tàmẹ̀dù ló túkù tá máa fà kalẹ̀ o kò wá ń padà rí bẹ́ẹ̀ mọ́ nínú òṣèlú torí ẹni tó jẹ́ gómìnà tó ṣe gómìnà yẹn yóò ti ní ẹnìkan tí ó lè trust tó fẹ́ fà kalẹ̀ tó máa fẹ́ fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè. so àwọn egun gómìnà wà àwọn egun àwọn tí wọn ò fẹ́ kí gómìnà fa ẹni tó jẹ́ àyò ẹ̀ kalẹ̀ wà. táwọn náà ń gbó against ẹ̀. wọ́n ń gbó against ẹ̀ àwọn ti gbé ọ̀rọ̀ yẹn lọ ilé ẹjọ́ kó tó di pé wọ́n dìbò bí wọ́n ṣe wá dìbò tán làwọn opposition náà bá dìde tó yẹ kó fa candidate kalẹ̀ nínú ẹgbẹ́ òní náà tó ti wà nílé ẹjọ́ bí ó ṣe di pé wọ́n dájọ́ nìyẹn nígbà wọ́n máa dájọ́ ni wọ́n nullify ìbò tó gbé àwọn ruling party yẹn wọlé àti gómìnà o àti igbákejì o àti rep o àti senator o àti house of assembly o wọ́n lé gbogbo wọn dànù. nínú òfin ẹgbẹ́ tó bá dẹ̀ ti second ni wọ́n máa pè wọlé pé wọ́n máa búra fún bí bó ṣe jẹ́ pé wọ́n gbé opposition party ló wá padà rúlù state yẹn. so àwọn tàkọ́kọ́ yẹn àwọn kan waste gbogbo resources wọn dànù torí pé wọn ò yanjú ọ̀rọ̀ yẹn nílé ẹjọ́ kó tó di pé wọ́n dìbò. now ẹlẹ́ẹ̀kẹta ní ti Bayelsa wọ́n pe arákùnrin kan ní Leon ìgbà yẹn ní Dixon ló jẹ́ gómìnà nígbà yẹn lọ́ndà PDP nígbà tó máa wá ṣe dìbò Leon tó wà nínú ẹgbẹ́ APC ló wọlé ó ti wọlé already àṣé àwọn opposition tó jẹ́ PDP wọ́n sọ ni ṣẹ́ni bó ṣe wọlé báyìí wọ́n mọ̀ pé deputy tó fà kalẹ̀ wọ́n mọ̀ pé gèǹjẹ ni result ẹ̀ wọ́n mọ̀ pé fake ni result tó fi wọlé
bẹ́ẹ̀ náà ti lọ mú. wọn ò gbé ọ̀rọ̀ yẹn dúró ní high court débi tí wọ́n máa gbé lọ àpíìlì supreme court náà gbé lọ straight forward. ó kú ọ̀la Lyon tí ó ti wà lórí fíìdì tí ó ti ń ṣe ìgbáradì ó ti ń ṣe ìgbáradì lẹ̀ pé torí tóun bá débi tí wọ́n máa ti búra fóun o àbóun ṣe máa rìn o bóun ṣe fẹ́ ṣe máa yan o bóun ṣe máa ṣe gbogbo ẹ o orí fíìdì tó ti ń ṣe ìgbáradì yẹn ni wọ́n ti pè pé dádì wa ẹ kúrò níbi ìgbáradì o wọ́n ti dájọ́ o wọ́n ti gbàgbá kúrò lọ́wọ́ yín wọ́n ti gbàgbá kúrò lọ́wọ́ yín wọ́n ti nullify yín o wọ́n ní opposition party ẹni tó fà kalẹ̀ nìkan búra fún imagine ni wọ́n fi búra fún Duyediri àbí kí lórúkọ máa tó wà bẹ́ẹ̀ sí. Now ṣẹ́dẹ̀ mọ̀ pé ará iwájú tó jì sí kòtò ó yẹ kó kára yìn lọ́gbọ́n ni mo wò pé ó ṣeé ṣe kó jẹ́ yẹn ni ẹgbẹ́ INEC ṣe ń pe ADC ní ṣàkíyèsí torí irú ẹ̀ náà ṣẹlẹ̀ ní ADC ṣe mọ̀ pé ADC wọ́n ní chairman tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní igbákejì chairman wọ́n ní BOT chairman wọ́n ní secretary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé àwọn Àtíkù àwọn David Mark àwọn Arẹ́gbẹ́ṣọlá wọ́n dé wọ́n bá chairman sọ̀rọ̀ chairman yẹ̀bá fún wọn David Mark emerge gẹ́gẹ́ bí chairman Arẹ́gbẹ́ṣọlá secretary wọ́n dẹ̀ yan àwọn oyè yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò bá ní tàbá tá a máa ń tọ́ ni o tàbá tọ́ yóò dẹ̀rọ nídìí it's like bí ìgbà tó jẹ́ pé wọn ò kárí ẹni tó jẹ́ deputy vice chairman níbẹ̀ yẹn wọn kárí along. but why tó fi jẹ́ pé ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ní láti kọ́kọ́ yọ chairman náà ṣé wọ́n lè jọ máa róòlù tí n sọ. rárá ó máa ti ní àjọsọ kí ó tó di pé chairman yẹ mọ̀ pé chairman ò ní problem lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. bẹ́ẹ̀ni. chairman step aside ni wọ́n ti jọ ní ọ̀rọ̀ tó máa jọ sọ ẹ mọ̀ bó ṣe ọ̀rọ̀ òṣèlú ni. but tí chairman yẹn tó bá dá chairman yẹn padà síbẹ̀ nǹkan báyìí. ṣẹ́rí ohun tó máa ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí ó ṣeé ṣe kí òfin ti wà pé ókè o nínú ẹgbẹ́ yẹn o tí chairman bá yẹ̀bá igbákejì ní the next. Wọ́n wá gbé fún igbákejì. Wọ́n wá gbé fún igbákejì àwọn tó wá láti ta ni wọ́n wá gbé fún igbákejì wá gbọ́rọ̀ yẹn lọ ilé ẹjọ́. Bóyá wọn fi nǹkan dé òun náà lẹ́nu tó dáadáa. Ó ṣeé ṣe igbákejì wá gbọ́rọ̀ yẹn lọ ilé ẹjọ́. Lélẹ̀ tọrọ sí wa wà ṣé mọ̀ pé ó ṣeé ṣe báyìí kí ilé ẹjọ́ kan máa àjọ́n tó máa fi kọjá nǹkan tí wọ́n ń lé. Tí ADC bá fi agídí yan ọmọ oyè lọ́wọ́ yìí tọ́mọ oyè yẹn bá wọlé tí ọ̀rọ̀ ilé ẹjọ́ tí igbákejì ibi tó gbé lọ tí ò bá favour àwọn tí wọ́n fi sórí oyè níbẹ̀ báyìí nísìnyí àti àwọn tó fi sórí oyè àtàwọn ọmọ oyè tó wọlé wàhálà ní wọ́n dànù ní o. ní ìsìnkẹ́ báyìí tó jẹ́ pé àwọn INEC tó sọ pé wọ́n ti yọ orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan kúrò nínú ìwé àkọọ́lẹ̀ wọn ṣé ó possible gan kan ràn ní election tó ń bọ̀ ìṣá. ṣe rí tí wọn ò bá tètè fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ pàmùkùrù pẹ̀lẹ́ nínú ẹgbẹ́ yẹn Ọlọ́run ò ní jẹ́ kán ní problem 2027 bẹ́ẹ̀ ni ṣe ní mo sọ tẹ́ẹ̀kan mo ní àwọn ẹgbẹ́ òṣèlú máa ń ṣẹ̀kì fúnra wọn ni o wọ́n jọ ń dẹra wọn ibi tó máa ti ṣẹ̀kì fúnra wọn ni wọ́n ń wá o ẹ má jà tanra wa o tí ó bá sí jù nínú ẹgbẹ́ òṣèlú ADC náà báwọn náà ó ṣe ṣẹ̀kì fún position náà máa wá o. ti pé game ni wọ́n ń play. láyé àwọn bàbá wọn lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú kan wọ́n lọ dáhùn sí ẹ̀yìnkùlé opposition wọ́n sì lọ pe ọlọ́pàá pé ẹ wá mú ó ti dáná ní gbogbo àyẹn yẹn fi hàn pé kíní yẹn ti wà tipẹ́. kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. so ohun tó lè fi ṣẹ̀kì fúnra wọn ni wọ́n máa wá tó bá dẹ̀ ti di pé àsìkò tí ẹ mọ̀ òfin ní gbogbo nǹkan. bẹ́ẹ̀ni. tó bá ti ń tásìkò pé òkè ìgbà wo la lè gbé ọ̀rọ̀ yẹn lọ kóòtù báyìí ìgbà táwọn ti ń tẹ́ tí wọn ò ní lè sá eré pé káwọn adjust ni wọ́n máa gbé ọ̀rọ̀ lọ kóòtù. so the next thing tẹ rò pé wọ́n lè kí ni nǹkan tẹ rò pé wọ́n lè ṣe báyìí tó máa jẹ́ ọ̀nà àbáyọ fún lọ́wọ́lọ́wọ́ báyìí. kó ya ṣẹ́rí deputy yẹn igbákejì alága yẹn ó yẹ kí àwọn tó ń wà nínú ẹgbẹ́ òṣèlú yẹn báyìí kán tètè pé tó bá jẹ́ pọ́n máa bẹ̀ ni. kán tètè fún ní nǹkan tó bá fẹ́ gbà. tó bá jẹ́ pọ́n máa bẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ pọ́n máa fún ní nǹkan ni. tó bá yẹ pé àwọn opposition party ti fún ní nǹkan tó tún jù. ìyẹn ló wá tún burú jù. tó kọ̀ jálẹ̀ tó léwu. ìyẹn ló wá burú jù tó bá jẹ́ pé àwọn opposition party ló ń lò ó ìyẹn ló burú jù. ṣùgbọ́n mo gbàgbọ́ pé kò sí nǹkan tí ò ní solution. bẹ́ẹ̀ni. tó bá lè bẹ́ẹ̀ tó lè gbé ọ̀rọ̀ yẹn kúrò ní court gbogbo kìíní yẹn á jẹ́ rodò lọ́mú mi. akúrewére gbò. bẹ́ẹ̀ ni á jẹ́ rodò lọ́mú mi. ṣùgbọ́n tí ẹnìkan bá sì wà tó ń bínú nínú àwọn stakeholders ti tẹ́lẹ̀ níbẹ̀ yẹn ó léwu gan o. ìwé òfin ẹgbẹ́ òṣèlú wọn ló máa gbé lọ kóòtù. bẹ́ẹ̀ni. òun dẹ̀ ni adájọ́ máa ṣiṣẹ́ lé lórí. wọ́n ní o ẹ̀ parọ́. so bí ìgbà tí wọ́n jọ ikú ń dẹ̀dẹ̀dẹ̀
dẹ̀dẹ̀ ń dẹkún dọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. wọ́n pa aṣọ Peter Obi tí wọ́n ń pariwo Àtíkù. So wọ́n gbọ́dọ̀ tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí kó tó lẹ́yìn bí òkú ìyá jọjọ. tó ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o bó ló ṣe lágbọn tọ̀dọ̀ tí yín bẹ̀rẹ̀ tó láwọn Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ọmọ ẹlòmíì. ẹ jẹ́ darapọ̀ ní abala àríwú sí káwá comment kẹ́ máa like kẹ́ sì máa bá a pín fọ́nrán káàkiri dáadáa ẹ jẹ́ ó rìn kó lọ fàáfàá àwọn tẹ́ bá lè share fún lórí Facebook ẹ máa share orí WhatsApp ní Telegram ní ẹ máa bá wa pín káàkiri kó kálé kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. ní ìjù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bá tó ṣe ń lọ gbogbo ìpátá náà lẹ́ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. ẹ bá ń dágbére fún àwọn aráalé. tó ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa látàárọ̀ ẹ dẹ̀ ṣe tẹ̀ ń wà ń bẹ̀ tẹ̀ ń wò wá ẹ máa share ìkànnì ẹ like ẹ comment ẹ subscribe lágbára Ọlọ́run ọwọ́ tẹ́ fi ń ṣe ẹ ní fi gbọ́mọ sí o. Sunday Akínyẹmí ọba ní Jésù lórúkọ mi ìmọ́lẹ̀ Olódùmarè tó kùkù kankan lè borí tí iná bá wọlé òkùnkùn láti parada òkùnkùn ayé gbogbo wa yóò parada ìmọ́lẹ̀ Ọlọ́run yóò tàn sínú ayé wa káyọ̀ aláyọ̀ kápàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ó dàbọ̀. tó Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.